rojinlẹ̀ o. Yeah, 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 yeah. Ọ̀rọ̀ lọ́kọláya. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Kẹ́ra rojinlẹ̀ o. Yeah, 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 yeah. Ọ̀rọ̀ lọ́kọláya. Nuga ló ń fẹ́. Bẹ́ẹ̀ ni nǹkan tó sọ nìyẹn, and èmi náà feel pé mo ti ń like ẹ. O ti ń nífẹ̀ẹ́ nígbà wo sígbà wo? Ṣé torí pé ó fún ẹ ní 200,000 after party tá ṣe yẹn ló ti ya sáré nífẹ̀ẹ́? Rárá o, kì í ṣe pé nítorí pé ó fún mi lówó. Lẹ́yìn party yẹn ó bá mi sọ̀rọ̀, and then from there a ti ń sọ̀rọ̀, and mo dẹ̀ like him because I feel he's a really cool guy. Look, Dara, I don't sweat. Mi ní pẹ̀lú sọ fún ẹ rárá. You see, Nuga is my childhood friend. I just died by. Okay. Kò sí nǹkan kan nípa Nuga tí mi. Àti fún àtẹ̀dúrà, I know everything. He's not the kind of a man for you. Mo ń ṣe ń tó lè fẹ́. Why? Nuga is not. Nítorí ibi tó ṣẹ̀ sí ni bóyá jẹ́ sọ́nù jẹ́ kí n sọ fún ẹ, ordinarily mo lè wé rẹ̀. He's married now. Married? Yeah. Well, Adenuga sọ fún mi kó wọ́n ti marry o. Truth be told, kò sóbìnrin kankan lé ẹ̀ báyìí. He has been married twice. Àwọn ìwà ẹranko tí mo torí sọ pé ò lè fẹ́, òun náà jẹ́ kóbìnrin dúró lé ẹ̀. This kind of a guy tó bí lè pé jẹ́ má ti ṣe needful lórí obìnrin tí mò ń fún lówó, there's nothing I can do to her. Kò ní respect, kò ní regard, ó máa maltreat her sọ̀rọ̀ sí anyhow. And ìdẹ́ni fẹ́ kó fọwọ́ sírú nǹkan báyẹn. You understand? Kò lè sọ pé kì í ṣe tó lè fẹ́. Tó bá tó lè fẹ́ ni happily, but tí bá gbójú, ó máa padà fall on my table. So. Anyways, mo ti gbọ́. So lọ́rọ̀ kan kí n má bá ní anything. Oh, máa ò kí n máa fẹ́. Mo ní kó má fẹ́ tó ṣe fún mi lọ́rọ̀ kò jẹ́ kó máa fẹ́. Okay. Ẹnu máa gbọ́dọ̀ fẹ́ yín náà. Dára òun ló ti gbọ́ yẹn o. Ogun àsọtẹ́lẹ̀ ò kí n parọ́. Jọ tó yọ lọ́hùn. Okay. Wo kí ni nǹkan tó fẹ́ jẹ báyìí? Anything tẹ́ bá ti nílé náà. Okay. Kò ṣáà ṣe pé òun kan jùlọ. Kò ṣáà wá bá mi ṣeré ni. Èmi ò múra àti dúró o. Ò múra àti dúró. Jọ kí ni nǹkan tó fẹ́ mú lára ọjà rẹ̀? Ṣáṣọ ló fẹ́ wọ̀ ni àbí bàtà àbí kíni àbí wíìgì tí ó ṣe. Ó máa lo 1 week ń bí báyìí. Mo ti gbọ́, kò sí problem. So bóyá mi àti ẹ̀gọ́ jọ máa padà sí ìlú ni. Bóyá. Padà sí ìlú. Ó náà lọ sí ìṣẹ̀kọ́ mẹ́rin. Ṣé ó bá dì ní? Àkóbá. Ẹ wá fara mọ́ mi o. Ọmọ mi ní abíkájọ lọ. Lọ́bù. Ìlú wa. Mo ń bọ̀. Àbí ṣé kí n tẹ̀lé ẹ lọ kitchen? Má worry, jẹ́ kí n ṣe lálejò. Okay. Jókòó kó máa ṣe fàájì ẹ̀. Ẹnu ẹ̀ dẹ̀ dùn. Ó ti lò ti ṣe lára ẹ̀ náà. Àwọn onígbà tó bá fẹ́ mú ẹ báyìí kò ní lọ. Ó lè ra ẹni fífẹ́ kó owó òṣèlú bẹ́ẹ̀. So I should must or lay off for you. Dara. Baby, just sleep. Baby, sleep, okay? Baby, sleep. Don't worry. Daddy's okay. Just sleep. Sorry. Ṣé wàá fọmọ lẹ kó dá mi lóhùn ṣé eré Yorùbá mo wá ṣe bí ni. Wo time tó ṣe ń sùn náà. Ọmọ náà máa parọ́ mọ́ every time. Ọlọ́run lẹ ní kó yẹ pé ìyá kan náà ló rẹ̀ tó àwa náà. Àmọ́ tó ṣe ń tọ́mọ náà. Ọmọ tí ò sí ọkọ tó ń bá òun purọ́ ọmọ pé kìíní kan. Àbọ̀ lẹ̀ ń dẹ láàmú. Sórí mo fún ẹ ní 10 minutes tó bá dìde kó tidy up nílé fún kó dẹ̀ dáná fún mi sì wárí kan náà òkúṣẹ́ yẹn máa jẹ́. Má bọ̀ ọ́ ni mo ṣe fẹ́ bá ẹ sọ̀rọ̀. Ara mọ́ sí mi ò yá, so mo fẹ́ lọ yọjú sí wọn. Sórí tó máa ti bí pọ̀rí pọ́n lábà bálábà kú bá bẹ́ẹ̀ dá jáde kúrò nílé
ṣòro tó bá ṣàti jáde kọ̀ra mú kó ẹrù ẹ̀ dání tó bá jáde nínú rẹ̀ má padà sún lé mọ́ o ṣùgbọ́n. mo gbà ṣùgbọ́n pé mọ́ mi là ń sọ̀rọ̀ nípa wọn. ṣé ìgbà tí mo wá tọrọ ẹ̀ ń lé yín ṣé mi ìsan dáórí ẹ̀ ni. ó ti dí tèmi gbogbo lè sọ pé ó fẹ́ lọ rí mọ́mísí ẹ̀yẹn ò kàn mí then onára mọ́mísí ṣé wọ́n jẹ́ bí dókítà ni àbúrò fẹ́ lọ gbọ́n lábẹ́rẹ́ tára wọn ò bá yá ṣe owó sí wọn náà transfer owó sí wọn kọ́ gbọ́n lọ sí hospital ara mi sí ìtẹ́yìn yẹn máa ń ṣe nígbà tí ara wọn yẹn máa ń fẹ́ lọ kí wọn ṣé wọ́n ló fẹ́ lọ gbọ́n lábẹ́rẹ́. ó kàn need attention. so tó má dẹ̀ ti rí ara wọn máa yá tó má kó lówó account just send me account let me jẹ́ kí n ṣe owó sí wọn náà kò tó máa rí mi báyìí pé èèyàn burúkú ni mo ṣẹlẹ̀. Jọ́nà really wọ́n need me around ni ó dẹ̀ jọ. èmi ni màá fún ẹ ní time tó ràn máa rí wọn kí yíkú kan máa jí lọ́sàn kan nìkan pé o fẹ́ lọ ra àwọn parents tó bá lọ́sàn tàbí máa dáná fún mi tàbí máa tọ́jú ọmọ àbí o fẹ́ gbọ́ mi kúrò lábẹ́ òrùlé mi. send owó sí wọn kó ìyẹn ò tó kọjá yẹn wọn máa drag lé lórí jàre. Nuga bó ṣe ń ṣe yóò dáa baby mo wàhálà tàtẹ̀ ṣe báyìí oya sleep I'm coming okay oya sleep back I'm coming mommy is coming don't worry I'll come and read for you I'm coming sleep very well. No ẹ ti pọ̀ jù oya sleep okay mommy is coming. kí ló ṣẹlẹ̀ o ti dáná fún mi. Oúnjẹ ti ready. O ti ready? Yes. Why to for set the table? Because mi ò fẹ́ kí oúnjẹ yẹn tutù ni. Mo tún fẹ́ ṣe nǹkan tó máa bí ẹnu. Èmi ni onífùfù àbí? Nǹkan tí mo mí nǹkan nìyẹn o, calm down. Kí n calm down. Nǹkan tí mo ń kọ́ ọ̀rẹ́ tẹ̀ fún náà ló padà sọ pé kí n calm down. Ṣé o lè sọ fún mọ́mísí ẹ̀ ń lé àbí pọ́písí ẹ̀ lé kọ́kọ́ calm down tó máa ń sọ̀rọ̀? At least wàá fi mí dín wọ̀. O ní láti máa involve àwọn parents mi sí nǹkan tá à ń sọ yìí. Kí ló kọ ọ̀rọ̀ parents nínú pé kí n sáàbù oúnjẹ fún ẹ? So o ju ẹnu mi lẹ́nu sọ fún mi. Mi ò kó ju ẹnu ẹ lọ. Àná nǹkan tó dúró dè mí náà kó wá tún sọ fún mi. Dóde mi kó sọ fún mi. Ọwọ́ ẹ̀rọ. Dóde mi. Ó sábà mi. So ìmọ̀ tó bá ṣe ń sáàdì yá ìjà pọ̀ sí o. Ọ̀gá ẹ̀rọ náà wọ̀. Bẹ́ẹ̀ bú fún mi. Tí wọ́n náà bú fún mi. Ẹ wo. Ọmọ mú fún mi sẹ́. Ẹ̀rọ náà sọ́ni farabalẹ̀ kí ra nẹ́ẹ̀sì ìgbọ́n kan yẹ sá. Ṣé mo rí pé àwọn ọmọ ẹ̀mẹ́ẹ̀bọ ni? Ẹ mẹ́jọ ẹ wò bí. Ó yá mú fún mi. Mo ti mú wọn. Ẹ jẹ́ súnmọ́ mi. Àwọn ọmọ lèmi ń wò. Sẹ́rí. Ó jẹ́ kó lọ àbí? Ó jẹ́ kó lọ. 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 Ta ló sọ sáré rẹ̀? Ṣé o lọ sọ sáré rẹ̀ àbẹ́ mi? Ṣé o lọ sọ sáré rẹ̀ àbẹ́ mi? Mo ní kó wọ́n fún mi ọkọ mi kékeré. Jọ o lọ sọ sáré rẹ̀. Orúkọ sọ́ọ̀lì. Orúkọ sọ́ọ̀lì. Yeah, báwo ni? Ilé, pẹ̀lẹ́. Ọkọ mi. Má bínú sí mi jọ̀ọ́ torí Ọlọ́run, I'm sorry. Kí ló ṣẹlẹ̀ wá bọ̀? Torí pé mo fẹ́ wá dáná fẹ́ náà ló jẹ́ kí n máa kánjú bọ̀ létí mi ò fi lè dúró ra nǹkan tó ní kí n lè rà. Come on now, babe, don't be like this. Ṣé bẹ́ẹ̀ mi ló wá dáná fún? Ló ṣe ra. Tó bá rà lé mi wàá rà lọ́la náà. Ó dẹ̀ sound bẹ́ẹ̀ ni pé nǹkan tó terrible kan ló ṣẹlẹ̀. Mo fi pè bóyá ó ti bí ẹ náà. Bínú sí ẹ̀kẹ́, how are you darling? Hey, good. Pẹ̀lẹ́. Báwo ni díẹ̀? Ó dẹ̀ kẹ́mi sókè kì í má bínú bẹ́ẹ̀ ni kò ṣe kankan tó serious. It's not that bad. Ṣé ẹ rí ìfẹ́ màdàmú àtọ̀gà wà láyé sẹ́ni rè máa bá mi sọ fọ́lọ́ kan mú ni tó jẹ́ pé tígì bá fà ìkara wọn àtẹ̀lé tígì bá fà ìkara wọn àtẹ̀lé wọ́n fẹ́ lè nìkan gà máa lọ fi ṣẹ́ mọ́ kíde are. Original ni James ni.
báwo fẹ́ rìn lọ́la ẹ̀ náà. Dára, báwo ni ṣé wàá okay? Kí ló ṣe? You look so dull. Dull? Well, okay. Alright, I'll come have a seat. Don't worry. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ni. What's that? But you have to promise me pé o ò ní dà sí rough. Kí ló mean? Ṣé wẹ́ẹ́ sọ mí di ọkùnrin ní jàgídíjàgan ni? Àti ó gbọ́ at least kò sí kan tó bèèrè lọ́wọ́ mi níbi kí n ṣe fún ẹ náà. Orí bẹ́ẹ̀. Mo ń gbọ́ ẹ. No, I really promise me pé o ò ní bínú. Okay, I promise you. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ kó bá mi gba ọmọ ọ̀dọ̀. Really? Come again. Mi gbọ́ ẹ ni. Mo fẹ́ kó bá mi gba ọmọ ọ̀dọ̀. Èmi nìkan ni mo ń ṣiṣẹ́ gbogbo inú ilé yìí. Èmi ni mo máa wẹ ọmọ wa náà, máa wẹ lọ sí school, máa tún gbé padà wá, máa fọṣọ, máa fọbọ́, máa tọ́jú nílé, máa tún dáná, gbogbo ẹ̀ ó rẹ̀ mí. Iṣẹ́ ti pọ̀ jù fún ẹ láti máa ṣe nílé, àbí? Mi ìsopọ̀ ti pọ̀ jù. No, kó tó sọ fún mi ní ẹ̀nà pé o need supporting hand. At least bá níyàn tó ń help mi, iṣẹ́ yẹn máa tún reduce díẹ̀ fún mi, ò dẹ̀ jọ. Iṣẹ́ wo ló ń ṣe nílé dára tó pọ̀ jù fún normal pé normal iṣẹ́ nílé tóbìnrin máa ń ṣe pé ó gbálẹ̀, ó fọṣọ mi. Kì í ṣe pé ọwọ́ ló fífọ oní wash machine náà, kó dẹ̀ dáná fún mi, ṣé yẹn níṣẹ́? Oúnjẹ náà tó bá kù ṣe náà ó máa ń láṣàwọ̀ náà ni. Kì í ṣe pé oúnjẹ tó máa ń dùn. Ọmọ ẹyọ kan tó wá ń parọ́ wọn sí báyìí pé kí ni obìnrin ó dá tó ọmọ ẹyọ kan tí ló ń complain báyìí. Tá bá bímọ méjì kan àbí tá bá bímọ mẹ́rin nígbà tí ń lórí 6 a ṣì wà lórí ẹ̀kan ló ti ń complain báyìí. So tí máa bímọ mẹ́fà tí wà ní kí n employ worker 6 worker fún extra láti máa bẹ tọ́jú ọmọ. Just one person ti tó mi. At least bó ti jẹ́ pé kó bá mi máa gbé ṣe mi lórí lọ sí school kó lè máa gbé pẹ̀lú. Kẹ́lò mi máa gbọ́mọ tèmi lọ school. Okay, at least kó tiẹ̀ help pẹ̀lú kankan nílé. Ó ti pọ̀ jù. Dára, kò sáyè. O nídìí ọmọ ọ̀dọ̀ ọ̀lẹ. Gbogbo ẹ̀ dán. Máa ṣe bí organic. Tíṣẹ́ nílé bá ti pọ̀ jù fún ẹ tó wò pé iṣẹ́ tó ń ṣe nílé ti pọ̀ jù fún ẹ dẹ́. O lè kẹ́rọ̀ kó jáde kúrò nílé náà. Kí la gbé kí ló. Kí ni kò sí kan tó special tó ń ṣe nílé náà ó ti kí máa gbọ́mọ dẹ̀. Kó mi lè fẹ́ gbọ́ ọ̀kan tó sọ mọ́ ó ti mínú bí mi get out mi fẹ́ rí ẹ mọ́. Kó wájú mi kó ra nù lọ. Ṣùgbọ́n tí sọ pé ò ní lé. Kò yẹ kí n bínú tó akọ́nà gidi ló bí mi ni màá ṣe fún ẹ náà. Ìkànnì ẹjọ́ kò lọ. O ṣe wá sọ lójú mi ìkànnì ẹ. Dáadáa. Kó dẹ̀ sá lọ yẹ kò tí tán o. Mo ṣì ń bọ̀ abẹnú lé jẹ́ kí n parí ẹ̀. N máa fọwọ́ bá máa fi kíní bẹ́ẹ̀. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ ṣé. Sára ṣáà mo kún dẹ̀dẹ̀. Adúpẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ wò ó, tí n bá fẹnu mi ṣépè fún Dára, kò ní bọ́m̀bẹ̀ o. Ṣé wàá sọ mí di ìyá tí ò mọ̀ ju owó lọ ni? Tẹ bá mọyé ìgbà tí mo ti pe Dára tó sọ fún mi pé òun á wá wò mí, ṣó dìgbà tí n bá kú kí Dára tó wá. Ilé tí wọ́n ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti kú òun bẹ́ẹ̀ àmọ́ bí tí wọ́n tún kó lọ ká ní àmọ́ bẹ̀rẹ̀ sí ṣe bá àbúrò àbá mi wá lọ àbúrò àlọ́ bá mi wò ẹ gbà mí. ẹ wòye mi àdúrà òun là máa fi rán àwọn ọmọ ẹni lọ́wọ́. ṣé ìyá àkọ́kọ́ rún ẹ kọ́kọ́ sọ ẹ pọ́ǹtì ìbẹ̀rù sọ fọ ẹnu àdúrà ńgà ẹnu àdúrà ní kẹ́fì máa ṣàdúrà ọ̀hún torí dédé mo amòye gbàrè mi lè ti pè the ọ̀bọ̀ pọ́ǹtì rún nǹkan náà lè rí sọ fọ òun máa wà òun dẹ̀ máa ṣe kiri òun máa wò ẹnu mi mo fi ń ṣàdúrà fún mi kò ní dà kí n fi ṣépè o tó ti bá fẹnu ìṣépè kò ní bọ́m̀bẹ̀ o. Màámi, abiyamọ kì í ṣe pé ọmọ ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ àwa wá pè àwa béèrè lọ́wọ́ ìkílé tó ń ṣe báyìí. àbọ̀ sọ̀rọ̀ ẹ mẹ́bìnú mà ẹ mẹ́bìnú. mi bínú ẹ kò ní kí n bínú ni. bó o ní pẹ̀lẹ́. káàbọ̀ pọ̀ mi. ṣùgbọ́n Sisi náà sọ pé àwọn ń bọ̀ so mo fẹ́ lọ bá yín ro àmàlà kẹ́ lè jẹun kẹ́ tó gba abẹ́rẹ́ yín. o ṣe ọkọ mi o ṣeun ọmọ á bá mi tọ́jú ìwọ náà. jẹ́ kí omi ọbẹ̀ yẹn kó pọ̀ kó lè rí ọbẹ̀ mi. yes ma. ẹ ráyè báyìí
kọ́ ló máa ṣe wá láwa nìkan. àdúrà má máa gbà sọ̀fọ̀ ẹ̀jẹ̀ ká rí ọmọ rẹ̀ má láàánú ẹni lójú. àmín àmín. kan tí ń lu ọkà yẹn náà òkèlè rí pé ń bù tó sọ̀fọ̀ kára lé mi abẹ́rẹ́ nọ́ọ̀sì ọwọ́ rẹ̀ má lé. àwọn náà ló wá fún mi. ọwọ́ rẹ̀ lé o ẹ̀yin náà sọ̀fọ̀ ara ti dára àgbà. àkọ́kọ́ kó ṣe kiri kó ṣiṣẹ́ rè má kú ẹ̀kejì àṣìṣe ẹlẹ́ẹ̀kẹta. Ìjẹ̀bú-jẹ̀bú. Ọ̀ní àtijọ́ rèé o. Ìjẹ̀bú-jẹ̀bú. Ọ̀ní àtijọ́ rèé o. Bóò ni ṣó wà ókè. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. Kí ni náà ń dùn? Ọ̀rẹ́ mi tó wà lálẹ́ dọ̀ ìwọ náà mú mọ̀ ṣá kí ni bá fà ṣá. Ìkà wà tẹ̀lé ó mọ̀. Dúró ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta èmi fẹ́ béèrè o. Kí ni ẹ? Bóyá o máa mi rí sọ́mà ò lójú mi. Jọ èkó ń rẹ̀ yẹn. Ṣé káwọn ènìyàn lọ́sẹ̀ kù ìṣẹ́jú márùn-ún ó ti bọ̀ síbi bóyá ṣé mi lọ́kẹ́ ń bọ̀ yìí ó jìnnà rárá. Ìjẹ̀bú nǹkan tí ò yé àwọn èèyàn ni pé ẹni tó bá sọ ilé nù ó sọ àpò ìyàkọ ni. orí sọ. ìwọ náà mọ̀ pẹ̀lú ìlà wà náà bẹ́ẹ̀ni kó tó di pé a lọ sẹ́kọ̀ọ́ tí Ọlọ́run bá wa gbọ́ àdúrà èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ gbàgbé lé nítorí pé àwọn òbí wa ibi báyìí ló wà. ó tọ́. àwọn náà dẹ̀ ni wọ́n ń fi àdúrà tí wọ́n fi ń ràn wọ́n fi ń rẹ́ ni lọ́wọ́. àwọn Yorùbá dẹ̀ sọ pé gìgìrísẹ̀ òbí ọmọ òun la ló bá lè another wisdom don't leave me o. yàtọ̀ sí pé à ń fi owó ránṣẹ́ sílé a ní ìdá tí wàá máa check up on àwọn parents wa àwọn àwọn àlàáfíà àwọn tó ló ṣe kókó nǹkan tí mo fi ń wá sílé all the time. wo èmi ṣe kiri 100% mo gbé rẹ. wípé gan ìlú ilé mi àti ẹ ti jáde. yes na o. ṣó wá dáa ká fa àwọn òbí wálé kan mara rẹ ni. ó yẹ ká wá máa yọjú sí wọn. bẹ́ẹ̀ni. kẹ máa wo èmi gan ti sọ fún wọn pé kọ́ máa tẹ̀lé wa lọ sí kò kí àjọ máa gbé. exactly ó sọ fún wọn. wọn ò lè dáhùn lọ sí èkó báwo àwọn ìyá tó pé wọ́n fẹ́ràn sí kó máa jí láago 5 kó máa gbálẹ̀. àwọn òye oníyà tó pé wọ́n bá débẹ̀ báyìí ọyẹ gan fúnra rẹ̀ gan kò ní jẹ́ lè ṣiṣẹ́ mọ́. kán ti ń pè gbọ́dọ̀ Túnjí wọ́n gbé iye fún mi lọ sẹ́kù ẹ wà lé oṣù ọkàn iye fún mi lójú ọ̀sẹ̀ méjì ní iye fún mi kíde kẹ́hìn tún padà wá sílé iye abẹ́ lọ lọ́rùn wa ní kẹ́hìn ṣe abẹ́ lọ iye tútù kó ń gbọ́ síbi tútù. àbí iye fún mi ti padà wá sínú. ó ti padà nínú ṣé ni wọ́n fẹ́ràn kó máa gbọ́ alákàrà à ń bá abẹ́ tí rò ṣe ẹ bá wa gbé kọ́kọ́rọ́ Ìjẹ̀bú wọn láìkì rẹ̀ kó máa gbọ́ ó ti wọ́n rárá ó ti wọ́n rárá. ẹ wọ́n tó ṣẹlẹ̀ wàá fún mi ní time díẹ̀ kí mi sáré yọjú sáwọn parents wa èmi máa padà wá báyìí ibi tèmi ń lọ àjọ máa lọ náà. ó ti yé mi àwa ṣe gbogbo àwa àjọ ṣe secondary school. ẹyẹ náà ó ti yé fún mi táyì wá. dúró àjọ máa ń padà. Mr. Mrs. dúró àkànwó Mr. Mrs. dúró àkànwó àwọn ènìyàn rèé àwọn rèé kàn sọ́bọ̀ àkànwó àwọn rèé ń jẹ́ àkànwó ń rèé mẹ́rin sọ́rẹ́ ohun kẹjẹ ká máa ṣe kiri ká máa tẹ́tí bẹ́lẹ̀ kẹjẹ ká máa gbọ́ owó ẹ̀rẹ́ ni àwọn ènìyàn rèé wọ́wọ́ Èkó tó ń dàbí ìṣẹ́jú 5 sí ìlú ẹni gbé ọmọ lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan máa ń wòye wọn jọ kí wọ́n ti porúkọ ìrìnàjò ṣe primary school tán eré ìpupadé dára ṣéjọ èso ojoojúmọ́ rí iye rẹ̀ fi síkì ìjọsìn ti wà náà ti ń lọ bí ọdún méjì náà ní ti ríṣà àṣì Instagram kò máa mú wá àbàyà ẹ wà máa yọjú yẹrù wọn àwọn ènìyàn rẹ̀ wálé. ó mọ̀ pé ó ti sọ fáwa tẹ́lẹ̀ kó ní olówó lọkọ òun ó dẹ̀ ní tóun bá ti fólówó tó ń lè bá wa ṣe mọ́ tó kò lè jó èmi lójú. àjọkẹ́ ìdápadà ọ̀rọ̀ olówó yẹn torí ìwọ primary school ò ti ṣetán wey the knowledge àwọn ará ṣetán ní secondary school yes it's some comprehensive school ti ṣetán I have knowledge of wisdom and I have knowledge of people the Bible say my people are perished because they are lack of knowledge of wisdom ẹ ṣègbè sórí èmi rí ìwé kún lórí ẹ̀ máa sọ ọkàn rẹ ọ́nìrè bá ṣe kiri ìbá travel kó sọ́fọ́ òun ní olówó àbí ọ̀ràn kan ìwà lóun fẹ́ wù nínú rẹ̀ lóun wù kákọ́ máa gbàdúrà nígbà gbogbo sọ́fọ́ ká bí ọmọ rẹ̀ jẹ́ sọ́fọ́ ọmọ aláàánú ẹni lójú ọmọ dára yẹn ẹ lànà epo ojú rẹ̀ ó ti ṣí dànù kó sí ọ̀lànà iye rẹ̀ lójú ní ọ̀dà bóyá ọmọ ara gbòógì o ọmọ ara kìnnìkan kan ṣé ètò ní máa attend sí wọn attend sí jẹ wọn yẹ sọ́fọ́ àwa rẹ̀ jẹ́ sọ́fọ́ most of wisdom onórúkọ rẹ̀ ni tó ti gbọ́ ká má fọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ àfọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ ọ̀rọ̀ àjọ tá à ń sọ lẹ́ẹ̀kan ó ṣe kókó. ó dà ń sọ bó ṣe kó ẹlẹ́kẹta yẹn jọ kiri priorities of ọmọ àríyá àjọ ẹlẹ́kẹta kù. ọlásùọ kò dákẹ́ náà pẹ̀ jọ ṣe ṣáà máa wá ìbúrò gbé obì. báwọn ti wà máa complain pé mò ń bá wù ú bá àtàwọn tó fẹ́ sáàbù table ló ti wọ kitchen àárín
àwọn máa tún dé irú nǹkan kan ta ló bá gbé. Ọkọ mi má bí. My baby. Ṣé bébí ẹ lọ́kọ́ fẹ́ dáná àbí mi? Ìwọ ni nà má bí. Tòlẹ̀ mi lè fẹ́ mú gan. Àbí kí n sábà ara mi? Ṣé ti tó? One more spoon. Okay. Yeah, máa ò lọ máa sábà ohun tí. Ìwọ náà sábà rẹ̀ náà ṣé ìyàwó náà máa sábà. Ìyá ọkọ mi kẹ̀ má wọ̀rẹ̀ máa sábà. Ṣé ti tó ẹ jẹ́ kí n. Custard tó bá ọmọ ẹ̀ kún nǹkan. A máa mú custard later kọ́kọ́ jẹ rice náà. My baby, oya eat, okay? So serve your own plate now. Ó jókòó kó yẹ ká jọ jẹun papọ̀ lẹ́nu. For now, mi ò tí fẹ́ jẹ anything because mo ṣì náà nǹkan tí mo fẹ́ lọ ṣe nínú kitchen. I'll be eating later. If you say so. Why do you have to say poison fún? Ṣé wẹ́ pa mí ni? Irú oúnjẹ ọ̀rọ̀ àdá ló ṣe yìí. Kò ní taste now. Poison kẹ̀? Rárá o, mi ò ṣe poison fún ẹ. Ìgbà tí mo sì mú taste ó dẹ̀ wá okay. Ṣé ó ní taste lẹ́nu tiẹ̀ ni? A ò lè sọ̀rọ̀, àbòsí ò lè jẹ́ kó sọ̀rọ̀. No, now ó wá okay. Even after tí mo fẹ́ lọ microwave mo ṣì taste. What? Microwave oúnjẹ fún mi. Ẹ̀mí ló mo fẹ́ sọ fẹ́ nílé pé tí máa fẹ́ jẹ oúnjẹ fresh food mo fẹ́ máa jẹ. Má bínú, ìgbà tí mo ṣe tán ti rẹ̀ mí gan ni. Iṣẹ́ mélòó ló ń ṣe nulẹ̀ lẹ́yìn kó dáná kó gbálẹ̀? Ó rẹ̀ mí gan, mo ṣe ní kí n bá microwave rẹ̀. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́, má bínú. Kò ní ṣẹlẹ̀ mọ́. Orí ẹ̀ tí ó pè yẹn. Ṣùgbọ́n jẹ́ àdá tó ṣe fún mi tó ṣe pọ́ìsì tó ní kí n máa jẹ. Ṣé oúnjẹ yóò nice ni? Kò sí nǹkan tó ṣe oúnjẹ yìí wà òkè náà. Ẹ tí mo kọ́ yẹn mọ́wọ́ ẹ̀ bí kò ṣe máa ń ṣe nìyẹn. Ṣé boroko ikún nílẹ̀ kó tó gbẹ̀pà sí? Àní ṣé boroko ikún nílẹ̀ kó tó gbin ẹ̀pà sí? Ogun àgbọ̀tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Àkìtẹ́sẹ̀ bodò ká tún kígbe òtútù. Ogun àgbọ̀tẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Àkìtẹ́sẹ̀ bodò ká tún kígbe òtútù.
Inú mo mọ̀ pé mo fẹ́ wá yoga lọ báyìí. Ẹ má bínú madam. Mo ti ń sùn ni. Àmọ́ mo kò ti máa sùn. Èmi náà mọ̀ pé time ti lọ. Mi ò blame ẹ̀. Ṣé bó ọ̀gá ẹ̀ mo blame? Ṣé ò sí? Jọ ní àárọ̀ tí Nuga ń jáde kúrò nínú ilé. Ṣé ó dágbére ibi tó ń lọ fún ẹ? Kí ni ìpàdé ọlọ́jà àtàsí mi? Wọ́n dágbére fèmí. Ní má ti sílé géètì ní wọ́n lọ kí wọ́n sì dé náà tèmi. Ṣé ò sí kí ló tẹ̀sùn? Nǹkan èdè náà ni mo ti pè é kò gbé kọ́ mi. Ṣé bá tí láti ẹ̀ gbé kọ́ mi á jẹ́ kí n mọ̀ pé òun wà lálàáfíà, á jẹ́ kí n mọ̀ ibi tó ń wà àbí situation of things. Kò ṣe any of that. Ó kàn ń kó mi sínú ìdààmú ni. Ó lè jẹ́ pé bí wọ́n wá iṣẹ́ gbomi mu ni. Ó dé bí àwọn èso méke. Ṣé lẹ wá ń kó àyòkè báyìí torí ọ̀gá? Ṣé kò yẹ kó o mọ̀ pé married man lòun ni? O kàn lè dédé kúrò nínú ilé kó má dágbére kó má sọ anything títí di àsìkò look at the time. Ọlọ́ wá fẹ́ tó dé. Ẹ̀bùn ọ̀bá dé náà ní àkókò tàwa ẹni sìn. Bọ́ bá dìdájí mú jìde ẹ̀yin náà ní káyọ̀dé ó dẹ̀ wọlé lọ ọlọ́sọ̀ wọn dé pẹ̀lú ògùn ọlọ́run ṣe gbọ́. Mi ò lè sùn. Kí wàá lè fẹ́ ṣe báyìí? Mi ò mọ̀ ó, mi ò ṣàlè sùn. Ẹ̀wọ̀n kẹ́yìn sọ méke wọ́n dé tí wọ́n bá sì dé lórí iná nìsín bọ́ bá dìdájí ọlọ́sọ̀ wọn dé pẹ̀lú ògùn ọlọ́run àákànkún fàdúrà ni èmi náà bá ti wọlé nìsín èmi náà lọ bẹ̀rẹ̀ àdúrà fún wọn. Kó yá dé lálẹ́ yìí ni. Wo mo máa dúró dé jájọ́ dúró dé sí bíbáyìí adé bíbáyìí wá bá wa ni. Kí ló ti yín? Nà ó. Ọmọ dárò tó lọ irú wà láwọn ọjọ́ yìí. Ọmọ tí mo ti ń rè látijọ́ tí mo ti ń rè tọ́lọ́ ti bá mú sẹ́kù tó lọ́wọ́ sùn mọ́jú lé mi. Tí gbélé sí kankan fọmọ ìtọ́mọ ẹgbẹ́ sùn dé lọ láàárọ̀ lábẹ́ ọdún orí dùdú ọmọ yìí lọ́mọ tó sì fẹ́ràn owó. Mo ṣe ti mú nǹkan báyìí lọ́gbọ́n. Kí màdàmú sì wọlé kí wọ́n sì lọ sùn náà. Àbí kí n tèmi àti wọn báyìí tó lọ lọ ọba ní sọ ọmọ yẹn kéèyàn ṣiṣẹ́ gbà. Mi mọ why tí mi mọ bọ every time wàá kò máa misbehave má ṣe anyhow. Nígbà àwọn ìṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà nìsín bóyá kẹ ẹyẹ lọ́mọ sùn sẹ́ẹ̀ èmi ò dúró. No, mi fẹ́ stress ìwọ nìkan jájọ dúró ìwọ má worry. Irọ́ stress èmi mú mi. Ṣé bó kọ́ mi ni ṣé kọ́ mi wà bẹ́ẹ̀ ni. Ẹ ti yí lèmi wò. Fi ọtí mi lẹ̀ jájọ dúró jàre. Bọ́ ẹ wà dó mọ́jú báyìí. Adé wa bá wa mo yóò pé kò ní pẹ́ dé. Bóyá kẹ́yìn ọwọ́ sí ti rúùmù èmi ò dúró báyìí pẹ̀lú ìpọ́nlọ́ ẹ mọ̀ wọ́rí. Má worry. Ó gbà kẹ́ra rojílẹ̀ o. Ó jókòó. Ọ̀rẹ́ bọ́ọ̀lù. Mo wà jàre o. Báwo dẹ̀ ni gbogbo ilé ń kọ́? Ojú ẹ̀ ló ń dán yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Gbogbo ilé wà. Thank you. How far? Mo wà o. Mo wà níbi tó abandon mi sí. Ìgbà tó kọ̀, tó wà wò mí, tó wà kí mi. Ọ̀nà mo sọ pé ní yìí o, màá wá ká ẹ mọ́lẹ̀. Má bínú, ṣé tí wàá ń bínú ni? Ọkọ mi kúkú ni o. Tí bá fẹ́ jáde, Ania, baby ṣó ti ń jáde ni. Màá miss ẹ. So, wo má bínú, má worry. Màá find time tí mo máa fi wá kí ẹ ní ṣùgbọ́n. But ọ̀rẹ́ mi, skin yẹn ló ń dán yìí, ó kàn ń glow sí ni. Kí ló ń ṣẹlẹ̀? Ọlá ọkọ mi ni mò ń jẹ. Ọkọ mi ló ń tọ́jú mi. Ṣé orí bí mo ṣe wà yìí? Kò ń ṣe ọkọ lọ́lọ́run fún mi, áńgẹ́lì ló fún mi. Wow. Tó bá mọ bí ọkọ mi ṣe máa ń ṣe ìtọ́jú mi. Wow. No. Ọkọ mi ti máa ń ṣèkẹ́ mi jù.
ó ṣe ló máa ń gbé mi gègègègè bí ọmọ ọwọ́ báyìí. Wow. Gbogbo nǹkan ló máa ń ṣe fún mi. Baby, do you want this? Baby, do you want that? Baby, kiri kan. Ó kàn wò. Èmi náà ṣe wò pé mo ní láti máa package ara mi all the time. Ó mọ̀ wípé gbogbo àwọn ọmọ òṣì tán kó tá ń sìn. Ọlọ́run má jẹ́ àárín nǹkan tó dáa. Wọ́n ready láti gbọ́kọ̀ mọ́yàn lọ́wọ́. Wọ́n ready. So mo ò dẹ̀ lè wá sọ pé torí mo ti máa rìn sí kí n máa wá ṣara díẹ̀díẹ̀ kí n máa dára nù. Èmi náà o, òun mi ṣe faralẹ̀. Ìjà wà ìjà ò sí ni o. Àbí. Always guide you. Always. No, you're looking so good. Thank you. Bọ̀ kí ló ṣe ẹ́? Kí ló wá ṣẹlẹ̀ sí ẹ? Ojú ẹ ó dàbí ìgbà tí stress àbí nǹkan. Ọ̀rẹ́ mi máa sọ fún ẹ màá ní. Kí ni? Níwò yìí last week mo sick. Wàláì mo sick wá ni. Mo lọ gba drip hospital mo ṣẹ̀dé ṣé ọjọ́ few days ago mo ṣẹ̀dé láti hospital. Bó kí ló dé tó wá pé mi kó sọ fún mi kí wọ́n á wò ẹ́? Mi kàn fẹ́ máa stress ẹ ni kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa pè é tí any small thing bá ṣe mí náà. Ipò tí irú sickness wo ló wá mọ ẹ tí ojú ẹ rí kí n wọnú báyìí? Bára mi kúkú ṣe rí nìyẹn o. Kí n má ti sick ni gbogbo colour mi á kọ́kọ́ change ojú mi á change mi èmi gan even ọkọ mi ó ń bi mí pé ṣé tí n bá sì mo ní mo ṣe máa rí nìyẹn o mo ṣe máa rí ọ̀rẹ́ mi mo ṣe máa rí nìyẹn o mi ò ríru tèmi rí èmi nìkan ni màá sick gbogbo ojú máa change gbogbo tó bá rí mi ní last week sẹ́ ọ̀rẹ́ mi ó worst mo ti ń get better ni mo ti ń get better. ṣoṣà tí ń wà òkè ṣá. Má worry, I'm okay now, jàre. I'm okay. Kí ló fẹ́ jẹ? Jẹ́ n tètè báyìí get nǹkan tó máa jẹ ńsìn because tọkọ mi bá dé mi ní lè attend ẹ mọ́ o. Kí ló dé? Ṣé tí ọkọ Adénígà bá dé ṣọ́ máa sọ pé kó má attend sí mi? Ó máa sọ pé kí n má attend ẹ o. Ó jowú bí. Ó like attention kí n kàn máa focus lóhun nìkan lórí mi o. So you better talk now. What do you want to eat? Love yìí mà wá lágbára o. Ẹ̀rọ kò sí wàhálà ṣáà jẹ́ kí èmi náà tètè jẹun kíá kí n tètè lọ bá ọkọ tèmi náà tó dàbẹ̀ ni pé ẹ fẹ́ máa fi ìfẹ́ ẹ fẹ́ máa fi lámi lójú ń bíbà wo àmàlà gbóná lè máa jẹun. Àmàlà. Bá wà. Ṣe lélùbọ̀ nílé àmàlà ni mo fẹ́ jẹ. Wow. Ṣé o máa tẹ̀lé mi lọ ro àmàlà yẹn? Ọ̀gbẹ́ni wọn ló máa rò fún rẹ àlejò ẹni mo jẹ́ tí wọn náà bá wá sọ́dọ̀ mi èmi náà máa ń ṣe lálejò mi so mo ti wá sọ́dọ̀ ẹ ní ìsìn dáná fún mi àbí báwo àmàlà ni. Ọbẹ̀ wo ni o máa like sí? Kò bá jọ bẹ́ẹ̀ yọ kò bá jẹ́ ẹ̀fọ́ gbogbo ẹ̀ ló lọ. Kò sí wàhálà mo ń bọ̀. Ọ̀rẹ́ mi. Ó ga jù pẹ̀lẹ́. Sickness ò máa jẹ́ kójú èèyàn tí wọ́n ń bá ẹ̀. Baby. Like Tabatide junction níbi Star Queen skincare kó bá mi stock kí n lè ra cream àti ọṣẹ mi ó ti tán then again lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n pé wọ́n ní boutique tí mo ti lè ra aṣọ àti bàtà mo fẹ́ fi lọ sí pàtí ọ̀rẹ́ mi tí mo sọ fún yín. Aṣọ àti bàtà. Aṣọ àti bàtà àwọn ilé ètò nílé nǹkan ṣó ti wọ̀ wọ́n tán ni. Gbogbo aṣọ tí mo ní nílé ni mo ti wọ̀ tán náà. Àti gbogbo àwọn aṣọ tó nílé ẹ̀ ṣé mo gbọ́ ṣe láwọn aṣọ tuntun tó ṣe rà níbi àbí last month tó gbowó lọ́wọ́ mi tó lọ rà ṣé wọ́n ṣí boutique ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi tó ń ṣe pàtí a close gan so mo really fẹ́ come out fún ni mo ṣe fẹ́ ra new stuffs. Pàtí so o fẹ́ kúrò lé mi lọ sí pàtí mo ẹ̀ṣẹ̀ ń gbọ́n sí pé o fẹ́ lọ ra aṣọ lọ sí pàtí tí máa wá sọ pé pàtí yẹn ò gbúdọ̀ lọ ńkọ́. Ó lè jọ má sọ pé kí n má lọ sí pàtí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ló ń ṣe pàtí yìí. Ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ so ọ̀rẹ́ ẹ̀ ló máa control nílé wa ọ̀rẹ́ ẹ̀ ní sèé lórí ẹ̀ ju tèmi lọ. Nǹkan tí mo mí kan ni nǹkan tó mò ń sọ pé kò gbọ́dọ̀ lọ pàtí yẹn ni. Má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó ń ṣe pàtí tí n bá ti lọ sí pàtí inú ẹ̀ ò ní dùn ó dẹ̀ jọ. Ok tí wọ́n á ti bí ẹ̀dá lọ pàtí yẹn wọ́n yà ti ń lọ kọ́ ẹ̀rọ ẹ̀dá ni kò má padà sílé yẹn. Kí n la gbé kí n lò jù nǹkan tí mo mí kan ni o. ṣé o ṣe máa lọ ibi tó ń lọ àbò lọ mọ́ ṣé kí n máa yà fún ẹ mọ́. máa lọ yà ó àti fẹ́ débẹ̀. tó ń bá mi sọ̀rọ̀ pàtí kan control mi bó ṣe wẹ̀ o fẹ́ lọ pàtí kí n yà mí kíní kan kí n yà mí aṣọ kí n yà mí skin care o ti fẹ́ yà o. Wọ́n á dẹ̀ pẹ́ ṣùgbọ́n.
I'll be waiting for you. Báwo ni Nuga ṣe máa ń ṣe báyìí náà? Kí la gbé kí ló tún sáré jù nísinsìnyí? Kò sówó lọ́wọ́ mi, kò sí anything. Fóònù ò sí lọ́wọ́ mi, ó dẹ̀ kàn dédé zoom off bẹ́ẹ̀ yẹn. It doesn't even make any sense. Ó kún like kò máa ṣó ara ẹ̀. Báwo ni mo ṣe fẹ́ délé sí? Àìfura ajá ló fi jìn. Adenuga, bá mi reduce nǹkan tó wọ̀ yẹn. Investigating the untold stories across the US. Ó ti low volume, kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣe fún mi lẹ́ẹ̀kan yẹn, ó kù díẹ̀ káàtó. Nǹkan tó ṣe fún mi? Yeah. Tí o bá wà okay pẹ̀lú bí mo ṣe sọ pé kò yà níbì kan mo fẹ́ ra nǹkan yẹn. Kò need gbogbo yẹn, ó ní bá ṣe lè sort amicably. Kò need kó máa embarrass mi, bó ṣe já mi sílẹ̀ ní ìta gbangba bẹ́ẹ̀ yẹn. Nǹkan tó ṣe yẹn ò make any sense. Ó kàn ṣe yẹ̀yẹ́ mi lójú gbogbo èèyàn níbẹ̀ yẹn ni. And ó dẹ̀ mọ̀ pé kò sí anything lọ́wọ́ mi. In fact, èèyàn tí mi ò mọ̀ ló ṣe ń assist mi láti wá sílé. Doesn't make sense. It's not nice. Gbogbo ṣe máa ń ṣe at times ó yẹ kó máa calm down. Mi like bó ṣe máa kàn mi mọ ìrònú tó máa ń bí ẹ ọkọ máa misbehave sometimes. So èmi ni onífùfù èmi mo wà tí mo máa nà. Mi sọ pé kinní náà but ìwọ náà reason ẹ̀ náà kò make sense. Ó náà lọ tún sọ pé mi ò lọ́pọlọ ìwà tí mo wà ọlọ́yẹ tí ò lọ́pọlọ ni. So oníṣìí bá sọ pé ẹnìkan náà ló gbé wa ọkùnrin ló tún gbé wa lé fún mi. Mi ò sọ pé ọkùnrin calm down, mi ò sọ pé ọkùnrin ló gbé mi délé. Mo ní èèyàn tí ò mọ̀ mi ló ṣàánú mi. Ṣé báwo mo ṣe sọ pé ọkùnrin ló gbé mi wálé? Mo tún sọ̀rọ̀. Ìwọ ọmọ lẹ́lẹ́ lásán tí wàá gbé mo ṣé irú ẹ̀ ló yẹ kó máa wá díẹ̀lì ó ní ẹsẹ̀ ló fi rìn àwọn tó dájú ẹ lọ gan wọn fẹsẹ̀ rìn ìdí ọ̀. gbogbo kọ ẹsẹ̀ kó kìíní kó kúra. Ẹ ṣé ẹkú ìtọ́jú. Kí lè rò gbogbo àyẹ̀wò tá a ṣe fún yín kò sí nǹkan kan mọ́ ìrònú yìí nìkan ló ṣì kù síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi gbé rònú tì so that àlàáfíà á lè túbọ̀ tó yín ẹjọ́ ẹ má ronú mọ́ mẹ́jọ ẹ má ronú mọ́ màá mi ṣe ti gbọ́ àlàáfíà túbọ̀ tó yín èmi ti fẹ́ máa padà sí hospital nísìnyí padà ṣẹgbẹ́ ẹjọ́ ogún yẹn ẹjọ́ má bá mi lò dáadáa o ẹ̀sìn àmọ́ ti fẹ́ máa lọ ẹ̀ṣin. Mami, ẹ pẹ̀lẹ́, ní wọ́n sọ, ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Tolú, ṣé nǹkan tí àǹtí ẹ̀ ń ṣe fún mi ṣó dáa? Kí ni nǹkan tí àǹtí ẹ̀ fẹ́ sọ pé mo ṣe fún un náà? Tí ò bá tẹ ro nǹkan kan mọ́ mi lára, ṣé kò yẹ kó ro ti ìyà tí mo jẹ látìgbà tí bàbá yín ti kú? Kò tán ní ìsìn báyìí gbogbo tó fi ń ránṣẹ́ ọ̀nà ojú ti towó. Ojú ti towó. Gbogbo oògùn tó ń lò fún mi èwo ni ó ṣe kò sí tó ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àmọ́ ilé tí mo fi ọwọ́ mi kọ́ ni o mi ní fọwọ́ mi wò dànù. Mi ní fọwọ́ mi wò láì jẹ́ bí ìṣe bá ṣe bẹ́ẹ̀ ni torí ọdún ṣé kí n bí n bá fún dára lè pè ṣe kò tó bẹ́ẹ̀ ni. Má ṣe pé
pẹ̀lẹ́ jẹ́ ń bọ̀ ẹ pẹ̀lẹ́. Tàbí ṣùgbọ́n ká ò sí níbẹ̀. Kò sóhun tó lọ títí. Wo nu kan tó máa nu kókó wọn ajú TV fún mi yọ. Ìkòkò tó fà kí ṣòwò àmúyàn gan. Mo máa wọlé ṣáà lù bá. Ìwà ìbàjẹ́. Torí pé òun ojú wa kò ṣáà kó kiri. lójú máa rí. Ṣé táwọn táwọn ẹgbẹ́ inú ilé ni? Àwọn àfoníṣe ọ̀rọ̀ ìtàn ní gbòdọ̀lá. Orin ni lára bí àkísà ẹlẹ́gbin. Ó ń tì ní lójú jolè lọ. Ohun tí ó dáa kò dáa, kò lórúkọ méjì, kò dáa ló ń jẹ́. Ṣáà ìdè ṣetán kó lọ dáná fún mi bí ń pa mí o. Ṣó gbọ́? Táìmù tó ṣiṣẹ́ nílé láàárọ̀ dà a máa jẹ oúnjẹ àárọ̀ ní kìí tó ẹ̀. Wo ṣó ni ọkọ fi yẹn lẹ́ẹ̀kọ́ ọkọ lọ dáná fún mi nọ́mbà ẹ̀. Ọ̀rọ̀ ní jẹ́ parí ọjọ́ ìwé gbogbo yẹn ń ṣe ojú bí àpò ti ṣe gbogbo iṣẹ́ nílé. Very lazy woman mi. O fọ́ ni ṣé o bá ní kí n máa fọṣọ mi fúnra mi ṣé kí n kúkú máa fọṣọ mi fúnra mi kí n dẹ̀ máa wọ kíchìn kí n máa dáná kí n gbé ipò ọkọ fún ẹ kí mi di ìyàwó ẹ òun fọṣọ mi látàrọ àbí kí mi ẹ gbọmọ ọ̀dọ̀ jẹjẹjẹjẹjẹjẹ kó gbalẹ̀ kó nu kì ní ṣó tó wá pọ̀ jù fún ẹ ní gẹ housewife ṣé lè tó wá pọ̀ jù fún ẹ kó nulẹ̀ kó dẹ̀ gbálẹ̀ nulẹ̀ tó bá ṣe máa ṣe kan fún mi nǹkan mi fúnra mi o. Ọ̀lẹ. Yeah. Tó bá ti kúrò ń bẹ̀ ṣe lọ attend sí madam tó wà ní ọ̀gbìn yẹn. Yeah, okay. All right. Mr. Abiodun, èmi ò mọrú wàhálà tí ìyàwó yín ń ṣe o. Mi mọrú stress tí wọ́n ń pass through. Mi mọrú iṣẹ́ tí wọ́n ń ṣe. Mi mọrú òkè ìṣòro tó lè wà láyà wọn débi wípé wọ́n máa ronú because pẹ̀lú test tí a carry out nsìn a discover pé stress ló pọ̀ jù lára wọn tí a bá dẹ̀ ṣọ́ra ó ṣeé ṣe kí oyún tó wà nù wọn yẹn ká lùsẹ̀ but ọ̀nà àti ní pàdánù oyún yẹn ni kí wọ́n calm down kán relax kán má ṣe wàhálà kẹ́yìn náà má fún wọn ní wàhálà ṣe nínú ilé yálà oúnjẹ ni iṣẹ́ ilé ṣíṣe ni ẹgbẹ́ fẹ́ lómi fọ̀nà tó bá jẹ́ pé wọ́n ń lọ síbi iṣẹ́ bóyá shop ni ẹ má jẹ́ kí wọ́n lọ for now ẹ pè àwọn tó bá wà níbẹ̀ tó jẹ́ helper kí wọ́n máa bá wọn ṣe lọ ẹ wá èèyàn kan tó máa monitor shop fún wọn
pending the time tara wọn máa fi wà okay dáadáa tó bá dẹ̀ jẹ́ pé iṣẹ́ ọ́fíìsì náà ni ẹ lọ bá wọn ọ̀gá wọn sọ̀rọ̀ kí wọ́n sì fún wọn ní leave kí wọ́n sinmi for now ṣe ti understand ọ̀hẹ́ ìsìn nǹkan tá à ń sọ ìkọlà máa sọ nǹkan tá à ń sọ ìkọlà máa sọ ọlọ́run ló jẹ́ kí nǹkan tààrò kó bá lè tààrò jẹ́ o. àmì dókítà mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ bọ̀ ṣé nǹkan tẹ́ mí sí pé kò ní tẹ̀lé mi lọ ilé mi. Pẹ̀lú condition wọn yìí a ní láti wò ó di ọ̀la so taba ṣe wá rí bí ara wọn ṣe ń gbà yẹn a discharge wọn taba dẹ̀ rí pé okay wọ́n ṣì nídìí àti rest náà kò sí nǹkan tó pọ̀ jù tán bá rest lọ́dọ̀ wa so wọ́n máa ní proper care ń bí báyìí ju ilé gangan lọ a lè mójútó wọn. dókítà mi tún wò pé bí akin dúró dalẹ̀ ó ti ní ẹ̀wọ̀n pé tó bá jù kọ́ bí 10-9 ìbá kọ́ bí máa gbé ṣé bẹ́ẹ̀ náà lẹ ti miss ìyàwó yín tó ní ẹ sáré miss ẹ ok tó bá yẹ pé miss ẹ jẹ́ kí n yọ̀ǹda nǹkan fún yín go to our ward right now ẹ lọ jókòó tí wọn so tó bá máa fi di ọwọ́ rọlẹ̀ ẹ ti fara rora yín then ẹ máa lọ lé then you come back here tomorrow okay. alright doctor ẹ pẹ̀lẹ́. ẹ máa lọ ó di yín alright. sista mi gbàgbọ́ yìí mi ìwọ̀n bá ń ti ṣe yọ̀dájú báyìí báwo ni sista mi ṣe yọ̀dájú báyìí kí ló dé sista mi epic kọ yìí epic kọ yìí báwo ni sista mi ṣe yà ọ̀dájú báyìí báwo ló ṣe dájú léèyàn báyìí èyí wọ́n gbé dára ojú sùn ṣé bọ́ mo ń bá sọ̀rọ̀ ṣé nígbà máa tó kó fọ́tí fún ẹ kó tuntun dá mi lónìí ṣé bóyá máa ń nà èso tẹ̀wọ́ náà lọ́rùn ni gẹ́gẹ́ bí ọkọ àti àwọn yẹ kó máa ná máa ní nice time lẹ́kọ̀ọ̀kan náà. ó wà òkè má bínú. ó mọ̀lẹ́ ṣẹlẹ̀ kò sí rẹpẹtẹ ara bàbá yín ti kún ní. not tonight no ga not tonight. ṣé wọ́n máa schedule appointment fún mi máa fi báyà mi lájọṣepọ̀ ni. no ga ìwọ náà mọ̀ pé ara mi ò yá mo kàn ń rọ́jú ni in fact ó mọ̀ pé mo ní láti parọ́ fún dókítà lẹ́kọ̀ọ́ yẹn pé mo ti wà òkè láti lè wá dáná fún ẹ ó rẹ́ mi ò wà òkè rárá. ó wà òkè wọ́n ló ń sọ̀rọ̀ kò sí nǹkan tó ṣe ẹ̀ wọ́n gbàgbé gbogbo yẹn jáde ìròyìn lẹ́yìn kiri ní gbára. mi ti wà òkè rárá náà fi mí yẹn mi ti wà òkè fi mí sí ga ó dẹjọ́. màá sọ pé mo fẹ́ ṣe kí ni òun sọ fún mi pé mo ti wà òkè. ló ń ṣe ẹ́ tó ń sọkún báyìí pé ìwà àti ọkọ yìí ẹjọ́ make love dára ṣé first time nǹkan tá eré tá a ṣe tá a fi lọ́mọ ńlẹ̀ àbí ṣé mo fi gún ẹ̀yìn. why this law kí ló tó ń pariwo kí ló ṣe tó ń pariwo lórúkọ rẹ jẹ dára ṣé kó gba nǹkan tó ṣé kó gba nǹkan tó máa ṣe é sì fún wa fi mú ẹni yẹn torí kò rẹ́jẹ̀ kí ni nǹkan tó ní pé normal pé ṣé òye lose virginity ẹ̀ tó fi rẹ́jẹ̀ and it's a normal thing lẹ́yìn kó lọ sọ fún ìlọ́la kó dẹ̀ lọ kó wọ́n dókítà kọ́ exam nǹkan tó ṣe ẹ́ ayé dáadáa ló wá ìwọ ló jẹ́ káwọn máa rí bí aláìdá ọkùnrin wo náà aṣọ ilé ìfúnná tí ò nínú ẹ̀ ó tún first stage life láwé pé mo tún báyàwó mi lájọṣepọ̀ tó wá dogun nílé wọ́n gbogbo lè fẹ́ máa fún mi darí ọkùnrin wo ló máa gbẹ́ ilé tí ò nínú ẹ̀ gan wọ́n náà wò ọkùnrin máa gbé ilé tí ò nínú ẹ̀ láì ṣe fẹ́ jù wàá kọ́ máa yẹ káwọn èèyàn máa rí bí aláìdá kí ló. ṣáà wọnú mẹ́rin kó lọ kí lọ fà rẹ̀ àbí ṣé o tún fẹ́ kí n tún wọ ìdìde ni aláàdé báyìí lórí ọwọ́ kan.
ìkòkò tó fọ́ kì í ṣòwò àmúyàn tó. Last time tí ọ̀rọ̀ ṣe wá sí hospital, ṣe rántí àwọn kan tí mo sọ fún yín? Good. Tẹ́ ẹ bá rántí ẹ jẹ́ kí n rán yín létí. Mo sọ fún yín nígbà yẹn, mo ní ẹ jẹ́ kí ìyàwó yín yàgò fún ẹni tó bá jẹ mọ́ṣẹ́ wàhálà. Kó má stress ara ẹ̀, kó máa sùn time to time, kó dẹ̀ máa jẹ fruit, kó máa mú mi, kó má ṣe kankan tó jẹ mọ́ stress. Gbogbo nǹkan tẹ́ sọ fún mi náà mo ń tẹ̀lé, kì í ṣiṣẹ́ kankan nílé lẹ́yìn kó kàn jí kó jẹun pé ìyàwó lè máa nulẹ̀, wọ́n máa ń fọṣọ, wọ́n máa ń dáná gbogbo ẹ̀ gbogbo employee workers tó máa ń ṣe gbogbo ẹ̀. Fún madam. Now but babe wọ́n náà sọ̀rọ̀ náà. Dókítà ń bẹ̀ sọ wọ́n ní ṣòun ṣiṣẹ́ wàhálà ni. Iṣẹ́ wàhálà dókítà ó tọ́ lọ́kọ mi sọ mi ò ń ṣiṣẹ́ ilé ṣé mo ṣe wà yìí mi ò kí ń ṣe anything nílé ọkọ mi bá mi employ àwọn ọmọ ọ̀dọ̀ bíi 4 èmi nìkan kó máa tọ́jú ní kó máa ṣe everything bẹ́ẹ̀ ṣe tún wo ọkọ mi yìí òun náà ṣiṣẹ́ o bí kò dáná fún mi ṣeríkà tó wá bíbá ìlàrọ̀ yìí ó ti bá mi ṣe breakfast in bed tí bá fẹ́ wọnú mọ́tò òun ló máa ṣílẹ̀kùn fún mi kò sí nǹkan tí ọkọ mi ò ń ṣe fún mi á tún bá mi nu gbogbo àwọn kí òun ló tún máa ń tẹ́ bẹ́ẹ̀ dáǹsì. That's nice. That's nice. Anyway, pẹ̀lú test tí èmi carry out mo discover pé stress wà lára tó bá oyún oṣù méjì jẹ́ lára yìí because ẹ ti lose pregnancy. Doctor, ṣé bí oyún ṣe máa ń bàjẹ́ náà ni? Téèyàn ò bá ti sinmi tó ń ṣe wàhálà time to time bá tí ọkọ ilẹ̀ ti sọ pé ẹ̀ ń sinmi ẹ̀ ń jókòó ẹ̀ ṣe wàhálà ajẹ́pẹ́ ẹ̀ ń ronú ni. Nǹkan ẹ̀kọ́ tí mi kì í ṣe fún bébì kí wẹ̀ bóyá nǹkan ẹ̀ náà wá kẹ́kọ̀ọ́ máa hàgbẹ́. ẹ̀ ń ronú ni ìrònú lè jẹ́ kó ń jábọ́ lára. Wọ́n kọ́kọ́ mi o fi mí sílẹ̀. Okay, that's okay. Mo fi pain ẹni sọ̀rọ̀ kẹrí tó bá ti ṣẹlẹ̀ báyìí nǹtẹ́ ní láti ṣe ni kí ẹ pa òfin àti ìlànà dókítà tẹ pamọ́ tẹ bá believe pé lóòótọ́ ẹ̀ kì í ṣe wàhálà ó túmọ̀ sí pé nǹkan kan wà lọ́kàn wọn tí wọ́n ń rò téèyàn bá ń ronú yóò kì í dúró lára ẹ̀ ṣẹ̀ṣẹ̀ understand so ẹ má jẹ́ kí wọ́n ronú mọ́ ẹ̀ ti gbọ́ ìwọ́n tún try best na ẹ̀dẹ́ tí kọ́lọ̀ ojú ẹni ti change o kí ló ṣe wọ́n ní bí ẹ make up ni mo ti sọ fún mi pé àwọn foundation tó ń lo ìsìn ológun bẹ́ẹ̀ ni ojú jẹ́. All you need to do is to love them for who they are. But you shouldn't legalize your bad habits. But you shouldn't derive pleasure in making others cry. Good radiant to bad rubbish. Ìwà bàjẹ́ ló fi yangàn kiri. Kí ni meaning gbogbo rárá tó ń ṣe kiri ní látàárọ̀? Kí ló ń ṣe tó ń sunkún ẹkún ìgbèrè kiri ní látàárọ̀? Pé o lose baby yẹn ṣe yẹn ní pé àgbùrọ̀ ní peace nílé mọ́. O lose ọmọ yín kò omi rí bàbàrà ń bẹ̀ náà. Omi ló dànù àgbè tó pọ̀ yẹn ó máa pọ̀ mí. Ṣé àmúná pọ̀ sún mi ni? God so good alẹ́ ọ̀kan lẹ́tẹ̀rẹ̀ akọ̀wọ́n máa gbàdúrà pé kọ́nà wa kò yẹn dàgbà ni so mi rí big dream gbogbo rárá tó ń ṣe yìí. It's all your fault. Oh, ever gbọ́rọ̀ sí mi lẹ́nu rẹ̀. Ṣé wàá òkè ṣá? Ṣé orí aláìpọ̀ pẹ̀lú ń bá sọ̀rọ̀? Lúgà ló máa dùn síwájú ẹ̀. Why don't you accept the fact that you are guilty? Guilty of what? Ṣé wàá náà o ti gbọ́ ohun ìsòtí lẹ́fọ́n láti máa bá mi sọ ẹni àánú nílé wọ́n ọmọ lẹ́lẹ́ lásán tí mo jẹ́ kó mo gbọ́ wá sínú ọlá mo tún ẹ ṣe.
mi lẹ níta kó ránù kúrò lẹ lójú ọ̀nà fún mi láyé ẹ tí wàá fi kú jẹ́ kí tún sọ̀rọ̀ kó tún gbómi lẹ́nu lé olóṣì obìnrin. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Lọ́kọláya. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Ọ̀rọ̀ lọ́kọláya. Ó gbà kẹ́ra rojinlẹ̀ o. Thank you, darling. You are welcome. Màá fi yẹn náà tí o. Tuntun ọlọ́nà ṣé obìnrin lọ́lọ́run fẹ́ dá ẹ? You understand? Because gbogbo ṣe sí ẹ àti ìwà sí ẹ bí tó obìnrin ni. Tó bá wà lé ìwọ ló máa dáná. Wàá máa ṣe gbogbo nǹkan bí obìnrin, wàá máa tún lé ṣe, wàá máa kẹ́mi lójú, kẹ́mi lójú. You're just too caring and loving. Wow. Ẹni tó ṣe nǹkan fúnra wọn matter. The most important thing is ẹnìkan ṣáà ń take care of wọn, and then we love each other. Mm-hmm. I'm so lucky to have you. Me too. Àdúrà tí mo wá ń gbà ni pé k'Ọlọ́run bá lọ́jọ́ tó ní tí màmá tún lé ayé wa. Ọkọ tí mo fẹ́ ní ayé tí mo wà yìí, òun náà ni kí n fẹ́ láyé mi tí màmá wa. Àmì o, èmi náà gbàdúrà pé tó bá jẹ́ pé èèyàn máa ń tún ilé ayé wa lóòótọ́ tí màmá tún wá ìyàwó yìí tí mo fẹ́ yìí òun náà ló wé mi náà kí n fẹ́. I love you. I love you more than There's something I've been meaning to ask you. Kí ni? O sure pé Dara wà okay? Yeah, she's fine. Ìgbà wo lẹ sọ̀rọ̀ last? Kò tí ì pẹ́ tèmi àti ẹ̀ sọ̀rọ̀. Ó dà pa ṣe sọ̀rọ̀ lánàá àbí nǹkan. She's fine. Oh, no problem. No problem per se, but kò sí nǹkan tó náà wọ́n lè ṣe ṣá. Wọ́n yà mí lẹ́nu ni pé irú Adénúgà yẹn náà lè gbóbìnrin sílé kó má maltreat ẹ̀. Àgbọ́jà àgbọ́ àlà everything is just smooth. Kò sí bóyá ó fẹjọ́ ẹ̀sùn àbí wọ́n ní any argument. I mean, ó yà mí lẹ́nu ni. Baby, kò sẹ́ni tí ò lè change. Jẹ́ ká gbà pé bóyá ó ti change. True. Then, my love. Báwo ni wà tọ̀wọ́ ìfẹ́ parí ìjà yìí? Yóò gbọ́dọ̀. Mi kì í fẹ́ máa bá ẹ sọ mọ́ because a ti sọ. Ó ṣorí kìíní èèyàn máa jẹ́ káwọn èèyàn sọ mí lẹ́nu ni. Because people will be like, ṣé ìyàwó ẹ̀ máa sọ pé òun ò mọ̀ pé ọkọ àti ọ̀rẹ́ ẹ̀ ń jà ni? Why tí ó ṣe bá sí? Babe, you know me. You know me very well. I'm a very peaceful person. Ọ̀rẹ́ mi ò náà wọ́n ṣọmọ yàgòtò náà. Àfọ̀nà ló ní ìyàwó òbí dúdú. Countless of times mo ti pé náà tá máa bang fún ọmọ mi létí tá máa fún mi latitude lórí fóònù. Yọ kí n fẹ́ fadé núgà ṣe. Kí ni núgà fẹ́ dà fún mi? Kí ló fẹ́ hard mọ́ mi? Màmá pè é máa pa fún ọmọ mi létí. Mo máa fi ra mi bẹ́ẹ̀ ni. Please let's let kókó wà bó ṣe wà let me just. My love, please. Ìdọ̀jọ́ nítorí Ọlọ́run tó bá ti ẹ̀rù ti gbogbo èèyàn. Ó ti mí náà, ó jẹ́ káyé sọ mí lẹ́nu. Bó ti ẹ̀ jẹ́ kẹ́kọ̀ọ́ wa máa ṣe háyà síra yín. Nígbà tí ṣe deep kìíní tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ yẹn, bó ti ẹ̀ jẹ́ kẹ́kọ̀ọ́ wa máa kí yín. Please, for my sake. Mo bóyá mo ti gbọ́ máa pè máa try àti reach out sí máa pè bọ̀ mi ṣàfẹ́ kó wá ṣọ́ ọ̀pọ̀ wọn yóò pretend wọn pé ó lè ti kó láyà jẹ́ kó dígbé kó lè sọ̀rọ̀ ṣé ìgbà òdìgbò wọn máa pretend tá máa fi àjọ ọmọ lọ́wọ́ tó ní lè sọ̀rọ̀. Well, màá tún try láti bá a sọ̀rọ̀ but ìgbà tí èmi àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ lánàá kò sáàbẹ̀ ní pé nǹkan kan ṣe náà ó wà okay. Baby ó tiẹ̀ ní múvì kan tí mo part 1 tí part 2 ẹ̀ ṣe jáde sí. Àtàwọn múvì ẹ̀ yóò dé o. Mo mọ̀ pé mo máa ń like àti wo Yorùbá film gan because ó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ tó pọ̀ gidi gan. So ó wá ní this particular movie tí mo ti wo part 1 ẹ̀ tẹ́lẹ̀ Ọba bí Ọlọ́run ni fíìmù yẹn máa dùn gidi gan. Ọba bí Ọlọ́run. Yeah, ó mọ bọ̀bọ̀ kan báyìí tí wọ́n máa ń ṣe Yorùbá fíìmù yẹn ṣé Ọlámilékan. Bọ́ọ̀ pupa tó lè jí yẹn. Tó lè jí yẹn òun ló ṣe mú. Ó ń try. So mo ti wo part 1 ẹ̀ dé dùn gidi gan so wọ́n fẹ́ kémi àti ẹ̀jọ̀ wo part 2. Ẹ̀jọ̀ wo. Olókùnrin gbọ́n ni. Yeah, it's the one. He's trying.
Mọ́tò tí mo fẹ́ gbé jáde lélẹ̀ náà o ti fọ́ látàárọ̀ tán ni. Mo ti fọ́ tán kí n kàn nu omi ara rẹ̀ lókù kẹ́sì mọ́ lọ. Mi ní time now. Má bínú nínú tán nìsín. Wo ṣàdáhùn kò jẹ́ kí yàn jáde. Oh baby, I'm fine, welcome. Yeah, where to? Èmi àti ọ̀rẹ́ mi à ń jáde. Ṣé rántí pátí tí mo sọ fún yín bẹ́ẹ̀ là ń lọ sìn. Pátí. Ṣé bá lọ́jọ́ sọ̀rọ̀ pátí kankan? Mo mọ̀ pé ó ti gbàgbé ni. Ṣé o ti gbàgbé pé ìwọ gan ló ra aṣọ yìí? Pátí church member wa tí mo sọ fún yín. Èyí ni now. I don't think I can remember, but what's my response then when you told me you're going to party? Ó sọ pé okay. So now to you now, okay, it means pé mo ti approve pé kó jáde kúrò nílé kó lọ party. Then ó sọ pé mo ra aṣọ fún ẹ. Okay, ìgbà tí mo lè ti ra aṣọ fún ẹ sí báyìí mo ti ṣe kan burúkú. Ọkọ mi mú kó ti gbàgbé ni. Aṣọ tó ra yìí, party yẹn ló ra fún. Party mo ra fún. Uncle, ẹ má bínú. Ẹ jọ̀ọ́ church member wa kan ló ń ṣe nǹkan. A dẹ̀ ti promise ẹ pé a máa wá. Àti ẹ̀ ní pẹ́ ní party náà because èmi náà mo ní láti tètè padà lọ sílé láti lọ bá bàbá ẹ̀. A lè lò ju bí 3 hours lọ níbẹ̀. Èmi gan mi tẹ̀lé lò 3 hours 2 hours. O lè sùn síbẹ̀ mọ́jú inú mi dùn pé ẹni ẹ máa padà lọ sílé fún bàbá ẹ̀. So tèmi ṣe dé sí báyìí kí n wọ kitchen kí n lọ dáná fúnra mi. Ìyàwó tí mo fẹ́ ní ṣùlọ́kà mi ì bá nílé party ló ń lọ. Má bínú, ó jẹ́ mo ti fẹ́. Are you stupid? Ṣé bẹ́ẹ̀ ká? Tó sínú ọdún tó jẹ́ lójú yẹn tí bá ìfàǹtà ti máa ṣe lọ́pọ̀ ẹ̀dùn ẹ̀ máa fọ́ lọ bí sísè ẹ̀ tẹ̀tẹ̀lé mi lè wọ́n lè máa ṣe wọ́n kó àlùkò lọ́wọ́ àbámu kan wá bọ̀. Sọ fún ẹ. Wọ́n ní leopard in Nuga, it can never change its skin. Never. Ẹranko lè yàn. For what? Why? Honestly, ó yà mí lẹ́nu. Mi ì tiẹ̀ mọ̀ yí pé Dára lè fàdúró nǹkan tuntun yẹn pamọ́ fún mi. Abájọ lọ́jọ́ kan báyìí náà mò ń wò. This is really serious. Serious? Ṣé bó sọ pé nígbà tí wọ́n attack ẹ̀, ó fún wọn lówó? Why ìtàn ṣe wá lù ẹ̀ báyìí? Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn. Mi ò mọ nǹkan pàtó báyìí tí mo ṣe fún àwọn guys yìí. Wọ́n nà mí, wọ́n ṣe mí léṣe. But ẹ ṣábà mi máa dúpẹ́. Ẹ bá máa dúpẹ́ pé wọ́n pa mí. Dara, I don't really understand. Ó ní àwọn olè wọ́n attack ẹ̀, wọ́n dẹ̀ gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀. After àgbà tó sọ wípé àwọn olè attack ẹ̀, òun ló pè mí lórí fóònù tèmi àti ẹ̀ jọ sọ̀rọ̀. How come ṣé wọ́n jí fóònù ẹ pẹ̀lú owó tí wọ́n jí ni àbí báwo? Fóònù mi àbí? Ọ̀rẹ́ mi, wọ́n gba fóònù lọ́wọ́ mi. Owó nìkan báyìí ló kàn rọjú mọ́ tó gbà lọ́kọ̀ lọ. O lè rọ̀bẹ̀, ó gbowó lọ́wọ́ ẹ̀ kò gba fóònù. Kò gba fóònù, mi ò ríru tí wọ́n yẹn rí o. Mi ì ríru tí wọ́n rí. Apá tí mò ń wò lára ẹ̀ yìí ó jọ àpá lílù, gbogbo nǹkan tó wà lára ẹ̀ ó jọ bí ìgbà tí wọ́n ń nàyàn, bíi pé kí wọ́n nàyàn. Àpá lílù? Wo ò tẹ̀jẹ̀ ń sọ fún ẹ. The moment tí àwọn guys yìí stop me, the next thing ni owó dà ni mo bá sọ fún wọn pé kò sí owó lọ́wọ́ mi, kò bóun sí lọ́wọ́ mi. Lẹ́yìn statement yẹn báyìí blackout ni wọ́n fẹ́ẹ́ ná mi bí wèrè. Ìkan lára àwọn guys ẹ̀mí ìtẹ́mọ́kọ́ tí mo ṣe fún bàbá yẹn hate mi. Olúwa mo dúpẹ́ o, at least ẹ tiẹ̀ kó mi yọnu eléyìí. Tó bá wà lọ pa mí ńkọ́? Wọ́n nà ẹ̀, wọ́n gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ gba fóònù ẹ̀. Wọ́n gba fóònù, mi gan-an mọ bó ṣe ṣe. Wọ́n gba fóònù, wọ́n rí fóònù lẹ̀, wọ́n gbà. Gbogbo owó inú mọ́tò ni wọ́n kó lọ. Ìwọ ṣàrà bá mi máa dúpẹ́. It's okay, pẹ̀lẹ́.
Ọlọ́run ní jẹ́ àríwá ẹ̀ mo ṣó ti lọ sí hospital tí o ti treat ara ẹ̀ ṣá. Mo ń dúró ọkọ mi tó bá ti dé àjọ wọn máa lọ sí hospital ni. Òun pity ẹ ni kí ni ìṣe láti máa pity ẹ tẹ́lá gan gbọ́ràn mi pity ẹ from here to there mi pity ẹ rárá mi sọ fún ni told her now. But baby kí la máa ṣe báyìí bá ṣáà lè máa wò dára níran báyìí ọlọ́màjà àárín nǹkan tí ò dáa tọkọ ẹ bá lọ ṣe mistake tó lọ lù páńkọ́ ṣé kò ní padà kàn wá ni. Baby, I think you should talk to him. Talk to him, kí ló ń kàn wá ṣe máa lọ mú kó lé ọkọ ẹ ni. No, mi ò sọ pé kó lọ mú dára kúrò nílé ọkọ ẹ at least tó bá tiẹ̀ lè ṣe anything fún dára bóyá kó bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀. wọ́n bẹ̀rẹ̀ kù bá sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ kù àwọn gbọ́ràn ni ní ìbá sọ̀rọ̀. bí yóò bá sọ títí níjọ́ kan náà ó máa. mo wá rí problem ahead and I try all I can to avoid it. Tibọ̀. ọ̀rọ̀ ìtàní bòdàlá orin ni lára bí àkísà ẹlẹ́ni. Ọkọ mi ní owó yet mo ń gbé bí olóṣì mo wà nínú owó pé ìgbé ayé mi dàbí ti tálíkà láti ìgbà tí èmi àti Nuga ti fẹ́ ara wa mi ò rí dùnú láti àárọ̀ di alẹ́ tó bá dùn mí nínú láàárọ̀ á fi kòrò kún fún mi ní àṣálẹ́ ni kò jẹ́ kí n bá ọ̀rẹ́ ṣe kò fẹ́ kí àwọn ẹbí mi rí mi kò gbà mí láyè láti lọ yọjú sí wọn kò tún gbà kí wọ́n wá kí mi ilé ọkọ wa dàbí ọgbà ẹ̀wọ̀n kí wá ní àǹfààní pé mo fẹ́ olówó gan ìgbà wo ni mo fẹ́ bọ́ kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tí mo wà yìí dúró àbí torí mo ti ń dìdìrìn fún un ni mi ò ní gbà yẹn fún mọ́ kò dẹ̀ sí nǹkan tí Dáúdà ẹ̀ lè ṣe fún mi. Ó mà ṣe o ẹni a wí fún ọba jí ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà mo mà pítì yín o mo dẹ̀ sọ fún yín lọ́jọ́ kìíní àná pé kẹ́ má fẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ ti kún ìfẹ́ wọn ṣe bó lọ dé lẹ́sìn ẹ̀rù tẹ bá láì fún yín dé wọ́n wá ń lù yín bí ìlú bàrà ẹkún tẹ̀sùn ìkan ló máa sọ̀vẹ̀ o abẹ́tà kẹ́kọ̀ọ́ gbẹ̀rún yín kẹgbẹ́lẹ́ àwọn pẹ́rẹ́ǹtì yín lọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi á lù yín bí wọ́n á lù yín bàjẹ́bàjẹ́ wọ́n á lù yín gan. Firstly, I need to see my mom. She has been sick for the past 6 months. Tí wèrè ọkọ òṣì tí mo fẹ́ ò jẹ́ kí n lọ yọjú sí wọn. Dúró. Tí Nuga bá lọ lé mi kúrò nílé nǹkan. Back to square one mà nìyẹn. Ọlọ́run wọ̀. Ẹbí irú ayé wo wá leléyìí? I don't know what to say. 'Cause my mind is blank, but can't stop thinking. Tolu. Ṣé ká máa lọ sí hospital? Ṣé o ti pè dára? Ti pè wọ́n. Ìgbà tí mo pè wọ́n gbẹ̀yìn wọ́n sọ wípé ìbá ti jìnnà jù fáwọn ọlọ́pàá kan wọ́n máa sọ̀rọ̀. Ẹ wòye mi ẹ jẹ́ ká máa gbé ẹ lọ sí hospital. Hospital is the first aid la máa ṣe. Ẹ jẹ́ ká máa gbé. Mami ẹ má rojú ẹ jẹ́ lọ. Àmín àmín àmín. Àmín. Àmín àmín mami ẹ jẹ́ lọ.
Ọlọ́run darapọ̀ mọ́ ẹ. Àmín. Mami. Mo ti tó. Mami. Mami. Ẹ wò. Ẹ bá mi sún síbẹ̀, ẹ bá mi pò. Mami. Ẹ wà bọ̀. Mami. Nǹkan ti ṣe mí. Yé mi. Mami. Yé mi. Mami. Yé mi. Mami. Mami ẹ sọ̀rọ̀. Mami. Tolú ni. Tolú. Àtidára ti dé. Wọ́n ti dé. Mami. Mo kú. Oya, gbé ọ̀n bẹ́ẹ̀. Ẹ bá mi gbé wọn. Ẹ bá mi gbé wọn. Very nice woman. Madia, take it easy. Wo, fọkàn rẹ balẹ̀. Take it easy. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ṣé o rí bí Regina ṣe ń ṣe? Báwo ló ṣe ń ṣe? Ṣé o rí pé ó ti ní ìgbéraga ni? Ìgbéraga? Èmi ò rí ìgbéraga kan tó ń ṣe o, torí bọ́n sì ṣe ṣe ńgbà tó wà nílùú wa náà lọ́ sì ṣe ń ṣe ìgbéraga kí wàá rí. Ọmọ kékeré ló ń ṣe ẹ́ ń tiẹ̀. Dórí bàtà àtàṣọ tó wọ̀ gbogbo ẹ̀ ló fi ń ṣe ìgbéraga. Even body language bó ṣe máa bá wa sọ̀rọ̀ ńgbà yẹn gbogbo ẹ̀ ló ti change. Ṣé o rí ni? Sista mi, èmi ò rí ìgbéraga kankan tí wọ́n ń ṣe o, àti pé kí ló dé tẹ̀yin náà ṣe bá ọkùnrin tí ẹjọ́ máa bẹ̀rẹ̀ ayé yín ilé ọlá ó níyọnu. Ilé ọlá ò ṣeun ló níyọnu. Wo mo ṣe wà yìí tí mi ò bá fẹ́ olówó kí ayé mi má dànù. Kí ló fẹ́ pè? Wo màámi tó ń wò yẹn ó máa jìyà gan lórí wa. Bẹ́ẹ̀ni. So ẹni ọkùnrin tí bá máa fẹ́ ó ní láti ní owó, nítorí owó ni máa ṣe fẹ́. A tọ́jú ìyá mi, a dẹ̀ tọ́jú ìwọ náà ẹlẹ́nu pẹlẹbẹ. Tó bá délé ìsìn tó ń múra tó ń look nice, ṣé gbogbo nǹkan tá à ń sọ ìlú wọn máa sọ? Sista mi, lóòótọ́ ni, ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ lówó. Gbogbo nǹkan kọ́ lówó. Ó fèyẹn lè jàre. Owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Owó ni gbogbo nǹkan. Owó ló lè ṣe. Àǹtí mi díẹ̀ It's terrible. Dára rè. Dára wà ní. Mamida, ẹ ṣáà ti pa wọn. Wọ́n ti kú. Ẹ lọ gbókùn wọn. Kẹ lọ jẹ. Ẹ ti pa wọn. A pè é pé yẹn ká wá fún kórí burúkú. Mami. Mami ẹ sọ̀rọ̀. Mami! Ẹ ṣáà take it easy. Akọ̀wò. Jẹ́ kí n rí ẹ. Wọ́n náà máa bọ̀. Nǹkan tí ò dá olórúkọ méjì kò dá ń jẹ́. Tó bá lò ní gbọ́lẹ̀ mi ní dákẹ́. Mi ní dákẹ́ fún ẹ, it's not good. Tó bá lọ fẹ́ lé tìrò mi ká kún láti lè fún ẹ. Wọ́n fi ṣẹ́ ni. Òun ló bá first marriage jẹ́. Second marriage, àwọn ọmọ máa lọ torí kó má bàa pa wọ́n sílé. Wọ́n ṣe pé kó máa lóbìnrin fún ẹ. Stop it, kí ló dé kí ni gbogbo eré àdá ilé náà. Tẹ̀mí kú tẹ́lẹ̀ dáadáa. Náà wọ́n tẹ̀jú máa wá lórí ìbáwọ́ máa pa olé mi lórí. Kí ṣe lè parẹ́ lórí? Jọ̀bí kí ni wàhálà tiẹ̀ náà, she's my wife, mo ní any right, mo lè nà, mo lè ṣe bóyá wù. Ó ní right àti nà, ó ní right àti nà. Òkú ọkùnrin ló lo obìnrin, òkú ọkùnrin ló má lo obìnrin, yẹ́n lọ́wọ́ mọ́. Ọkùnrin ọmọ ẹ má bínú. Mi ò bínú, mo bá sọ̀tọ̀ ọ̀rọ̀ ni mi ò bínú. Kí ló mú ẹ? Two adults ń sọ̀rọ̀ o ìsí.
kọ́ ní burúkú lọ́wọ́ kúrò mẹ́ fún mi. ṣọtọ́ àti kò falẹ̀ fáìsì ìṣe à ń sọ̀rọ̀ ìyàwó ọmọ àbúrò ọmọ ẹbí ọmọ àwọn obìnrin ló máa ń ṣe é sí tí wọ́n fi ṣe é ni you have to stop it it doesn't make sense ọ̀rẹ́ lápẹ́ra wa kí ló dé náà àwọn ọmọ ọlọ́mọ gbàgbù tó bá jẹ́ àbúrò ẹ̀ lọ́nà báyìí báyìí lóye máa fíìmù tẹ̀sẹ̀ bá mú ẹja lọ sí gym kò lọ train yẹ́n náà àwọn ẹlẹ́ni kí ló ṣẹlẹ̀ kí ló ẹ̀hẹ́. Your time is up. For what? This that door. Up door. Now ṣó gbọ́ mi mo ní àsìkò ẹ̀ ti tọ́ lórí. Oh, pé kí n jáde. Ẹ kó máa lọ ní náà. Farabalẹ̀ mi ò sùn tá. Ẹ mú mọ. Èmi náà kọ́ tèmi. Ẹ mú mọ. Ẹ máa halẹ̀ mọ́ mi. Ẹ ṣé mi wálẹ̀ kí wọ́n dá sọ̀rọ̀ family. Ẹ máa lọ ẹ máa bẹ́ẹ̀ sọ. Ẹ ṣé mi wálẹ̀ sí ilé tiẹ̀ kí wọ́n dá sọ̀rọ̀ family rí. A gbọ́dọ̀ tóra wá bá nìkan má tọrọ abáṣọ tọrọ máa bá ẹ sọ. Òtọ́ ọ̀rọ̀ nílé tó sọ kí a mi ṣe kọ́ kí n nà kí n bá wí. Wọ́n fẹ́ gba ilé ẹlọ́wọ́n gbà tó lọ tọrọ ẹ̀. Ṣé ìwọ ń dáàdi ẹni? Má bínú. Ṣé àbúrò ẹni? Tó bá délẹ̀ tán wà padà wá bá mi ó má regret ẹ̀. Mo lọ kọ́ dé tèmi sílẹ̀. Ṣùgbọ́n máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ kiri kémi bọ́ta nulẹ̀ ẹ̀. My name is Nuga. Kí ló kọ tiẹ̀ náà? Ọgbọ̀n kò ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá ṣe mí. Kọ́mọ bá lè dáhùn lọ́wọ́ fún lórúkọ owó tèmi àtúnulẹ̀ ẹ̀ èmi ni Yíṣàdọ̀. Ok tí màá lọ wá tì mí. Mo máa tiẹ̀ náà. Máa tiẹ̀. Mi ní bẹ́ẹ̀ wà báyẹn. Má tọ́ ẹ̀ máa kó tiẹ̀ báyẹn. Máa kó tiẹ̀ báyẹn. Àkìlì wàá ṣe wàá súnmọ́ mi. Ẹ ṣé fẹ́ súnmọ́ mi ni? Ẹ náà sọ fún mi ṣé fẹ́ súnmọ́ mi ni o fẹ́ wá náà mi. Sílẹ̀kùn tó. Bábà ilẹ̀kùn mi jẹ́ o. Bábà ilẹ̀kùn mi jẹ́ o. Bábà ilẹ̀kùn mi jẹ́ o. Ilẹ̀kùn bá ìdààmú lẹ́nu kókó ìṣẹ̀lẹ̀. Má wọrí sórí dára tí wọ́n kọ́ yẹn tó rojọ́ kiri fún inú lé. Wọ́n bá mi máa ń jẹ́ ẹ̀rọ mi lọ́lé ìsásọ fún mi. Èyà sí ya. Ó gbà kẹ́ra rojinlẹ̀ Dara, where are you coming from? Ọ̀rọ̀ lọ́kọláya. Is dead. Your mom is dead. Is that the answer to the question I asked you? Ìkànnì ẹ! Ìkànnì ẹ! Dara. Mo sọ fún ẹgbẹ́ máa mi kú. Ó ń bẹ̀rẹ̀ question lọ́wọ́ mi. I'm so fucking what? Ṣé wọ́n làkọ́ ẹ̀ tí mo sí ẹ̀ máa kọ́? Wọ́! Ó ti gbé mi lẹ́yìn. Mo dẹ̀ ti rẹ́ni láti fi gbé ẹ̀ta. Àbẹ̀ ẹ̀kọ́ yìí yẹn fún ẹ. O ti já tèmi. O já tèmi àbí? Èyí máa pa ẹ̀. Dara, mo bẹ̀ sọ̀rọ̀ òun gbómi lẹ́nu. Wo àyùtá ni ẹ́? Láyé ẹ̀ òtún gbómi lẹ́nu mọ́nú ilé. Bọ̀dá mi, Kí ló ṣẹlẹ̀? àti Dára, ẹ wá wò ó. Kí n wá wò kí ni? Àbúfẹ́ kí n wá lù ọ́ kí yọ lọ ẹ̀mí. Wò mí mọ̀. Wò mí mọ̀ kẹ̀. Dílé kókókókókókó dídí. Dára. Àti Dára. Wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo mi. Dára. Dára dìde mi nọ́mọ́. Dára dìde pẹ̀lú mi nọ́mọ́. Dára dìde nọ́jẹ́ padà Dára. Wá tó ń jáde. Kí ló ṣẹlẹ̀ nílé báyìí nísìn? Ẹ̀wọ̀n inú ilé ti ń gbóná. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Má mọ̀ pé inú ilé ó gbóná. Kò tún wá gbóná nìkan o, ṣe rí ẹ̀gbọ́n mi ti pa sista Dára. How come? Mi ti ẹ̀ mọ̀ mi understand. Bó ló ṣe ṣe? Mo dẹ̀ sọ fún sista Dára o, mo sọ fún wọn o. Wọ́n sọ pé ó fẹ́ rí mi. Ṣé kò sí o? Rárá, wọ́n bá sí náà. Okay. Má bínú pé mo fẹ́ gba díẹ̀ nínú time yẹn. No problem. Please, can you do me a favor? Okay. Don't marry my brother. I should not marry your brother. Yes. Tóyìn, ṣé mo ti ṣẹ̀ ni àbí ṣé mo ti ṣe nǹkan tí ò dá sí ẹ ni? Rárá o, ẹ ṣẹ̀ mí o. So kí ló wá ṣẹlẹ̀ tó fi ní kí n má fẹ́ gbọ́n? Kí ẹ̀gbọ́n mi ṣe máa ń treat àwọn obìnrin. Mi fẹ́ kán treat yín bẹ́ẹ̀, mo dẹ̀ like yín gan. Bẹ́ẹ̀ mo fi ní pé kán má fẹ́ yín. Even nígbà táwọn parents wa wà láyé gan, wọn kì í gbọ́ràn sáwọn parents wa lẹ́nu.
torí wọ́n believe pé obìnrin táwọn bá ti fẹ́ báyìí àwọn ní audacity lórí obìnrin yẹn tí wọ́n máa ń na obìnrin gan mo dẹ̀ nífẹ̀ẹ́ yín gan mo fẹ́ jẹ́ kán náà yín. Wo àyà mi ti já mo rò pé mo ti ṣe nǹkan tí ò dáa but I get what you're saying, right? Okay, on that note, I understand. Ẹ̀gbọ́n lè má wà so nice to those other people because bóyá wọ́n kì í ṣe wà destined láti marry or show understand. Bóyá wọ́n kì í ṣe soulmate. Ìwà ẹ̀gbọ́n mi nìyẹn o. Ẹ má worry. Ṣọ́rọ̀ ẹ̀gbọ́n ètò òwò yẹn, ó nífẹ̀ẹ́ mi. Mi ò rí ọkùnrin tó nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gbọ́n ṣe nífẹ̀ẹ́ mi. Ó ti nífẹ̀ẹ́ mi jù kí ló ṣẹlẹ̀. Kò lè treat mi bẹ́ẹ̀ and another thing, ìfẹ́ tó ń wò yẹn, ìfẹ́ ni àkójá òfin. Tí ìfẹ́ bá wà nínú ayé àwọn ẹ̀dá, nǹkan máa lọ déédéé. Èèyàn tó rò pé kò lè change, ó máa padà change. So má worry, èmi tó ń wò yìí, assignment ni máa change ẹ̀gbọ́n ẹ̀. No problem, tó bá sọ bẹ́ẹ̀ but mo sọ tèmi fún yín o torí later mi ní pt yín o. Wo má worry, there will not be any later, kò ní sí repercussion kankan and mo dẹ̀ believe pé nítorí pé o ti ní ẹni tó nífẹ̀ẹ́ dáadáa bẹ́gbọ́n ṣe nífẹ̀ẹ́ mi ni by the time you meet that person gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí á padà yé ẹ. Alright, mo ti sọ tèmi fún yín torí tó bá yá mi ní pt yín. Àní má worry ṣe, I'm okay. Okay, Sister Dara, enjoy ara yín. O ṣé jàre, thank you. Kó take care ara ẹ o. Okay. Èmi, ẹ̀gbọ́n á change, má worry. Kí ló dé tí madam náà wá yálà ìgbọràn báyìí nísìn? Èyí ṣe báyẹ̀ kí wọ́n pọ̀rọ̀ sí ọ lẹ́nu. Ẹ wo kò sí èkúchá ìsìn tí mo ṣe ń lọ sí mo lọ sí police station màá lọ fẹjọ́ ẹ̀gbọ́n mi sọ àwọn ọlọ́pàá máa wá arrest wọn so that wọ́n á lè put stop sí gbogbo rubbish tí wọ́n ṣe láti jọ. Rárá, a má ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ̀gbọ́n yín ni ṣe bẹ́ẹ̀ mi mo lè ẹ̀gbọ́n fi mí sílẹ̀ ẹ̀wọ̀n fi mí sílẹ̀. Ó ṣe ẹ̀dá bá ní ìsìn well play mo like family yín o nígbà wà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n mẹ́gbọ́n rẹ̀ nígbà ẹ̀gbọ́n bá wọn bẹnu ẹ̀wọ̀n tí ń fa sọ pé pé roko ọba ìwọ ọmọ yẹn fada káàkiri inú ìlú. Má jẹ́ ń gọ́ra mi o bóyá ìwò kí mi náà gbàna lọ́ra lọ o ìlè wá kú bí o kọ́lọ̀ mọ̀jẹ̀ kó lu ẹ̀rọ ẹ̀dá ìlọ́ra yá báyìí nísìn ẹ̀ lè wá gbé mi bó lẹ́rù mi wà báyìí. Ṣé gbogbo nǹkan tí dára ṣe àfarawé ni kó tó kúrò ní ìlú yìí ló ti sọ pé òun ò lè fẹ́ tálákà olówó lòun máa fẹ́ nítorí Regina tó dẹ̀ fẹ́ máa farawé yìí náà ọmọ Ìgbò ni kò ń ṣọmọ Yorùbá tí Regina bá dé pé tó bá dirun kan wà ní rárá irun tó dì yẹn ni wọ́n fẹ́ dì tó bá wọṣọ kan wà ní rárá aṣọ yẹn gangan ni wọ́n fẹ́ wọ̀ wà ní kìnnìkan Regina náà ló padà fọlówó yìí òun náà ló wá ní dandan olówó lòun máa fẹ́ òun ò lè fẹ́ tálákà. But gbogbo ibi tó kẹrù ẹ lọ ilé ọkọ tó lọ náà kò rí gbádùn bẹ́ẹ̀ kò ráyọ̀ bẹ́ẹ̀ tó fi di pé ó pàdánù màmá ẹ̀ ó dẹ̀ tún pàdánù ẹ̀mí tiẹ̀ náà kí wàá là farawé òṣì kí wàá là farawé òṣì. sórí gangan rẹ̀ má ṣe kiri má máa nag wọ́n ṣe nag nfẹ́ máa mẹ́kì ọ̀ràn kan kí alágbẹ̀dẹ kó bá lùlù lójú kan ó ń jẹ́ kiri wọ́n fẹ́ yọ ọ̀ràn kan when you talking about àfarawé ohun rí kiri ṣe ohun rí dára ṣe àfarawé ròǹdẹ́ ṣe dẹ́rẹ̀ èṣe pẹ̀lú orí pípé ọjọ́ jọ sọ mi kiri tún àfarawé àfarawé yóò ṣe kò ṣe kiri kò sọ yẹn di 650 ilẹ̀ rò wà náà ó ya ọkọ rẹ̀ wọ́n ti fún ní ẹ̀wọ̀n gbére ṣé o jí dára padà. o jí. a máa bá wílé abúlé wọ́n máa ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀ lẹ́yìn lọ́wọ́ 44-27 for everybody ní abúlé wọ́n láìkì dára yín ní ìgbésẹ̀ sọ́wọ́ àdára ní ọkàn ó dẹ́ dẹ́kun ó dẹ́ ṣe kiri ó já wọn palaga. káàmù sọ̀rọ̀ ẹ̀jẹ̀ káàmù sọ̀rọ̀ with wisdom of knowledge dédé rún máa ń ṣe kí máa kọ́kọ́ fún I'll put the God first then I bring it back. dédé rún dára ṣe forfeit dédé ní àfarawé kiri ìtumọ̀ àfarawé tí máa sọ́fọ́ dandan bí dúró ṣe wáyé akànwò káṣọ sọ́fọ́ fẹ́mà possible. ẹ̀jẹ̀ mọ̀ bí tọ́lọ́run ti yà mí lẹ́nu ṣèbí Regina tó ń farawé òun ló wá mú àbúrò ẹ̀ tó lùsọ́dọ̀ tó bẹ̀rẹ̀ sí ní tọ́ nígbà everything ti dàrú yìí nǹkan tí ò yé àwọn èèyàn ni pé kádàrá olúkálùkù ó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn dẹ̀ kí ń wo aago aláago yẹn kí ń wo aago aláago sáré. òun rí kó sọ ohun dáadáa òun rí kó sọ ohun tẹ̀wọ̀n létí. nǹkan tí Ọlọ́run bá ti pè ní tiẹ̀ whether you like it or not tó máa padà kàn. ó jíjẹ mo ti sọ ohun ẹ ṣe àjọra àjọ kó yìí bóun bá ya bóun bá pẹ́ àṣekiri àjọ mo sọ ohun níjẹta jọ o bí mi ṣe ìran kan ìjàkáṣekiri gbọ́ tọ̀dọ̀ bí wọ́n máa sọ fún ọ ní olówó èmi náà ìjàkájọ bẹ̀rẹ̀
kí máa gbọ́ àgùdà kí máa tà ká máa kó àjọ ká máa fi ṣe bísínẹ́sì ká máa gbọ́ òlàpò ká máa kó tó wí kó tó fọ̀ ó ti bímọ kejì ó ti bímọ kẹta ó ti bímọ kẹrin gbòó àwọn ọmọ ẹni tí mo ṣe kí n kó àjọ tèmi ń dáńsì kí n kó fún ẹ àbí kí ló ń tún ara sí. kábí ṣe bísínẹ́sì. kábí ṣe rí pé kò bọ́ yé lọ. nǹkan tá à ń sọ báyìí ọ̀rọ̀ àfarawé ni ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ ńlá ni fún gbogbo ọ̀rọ̀ wa. ìfẹ́ ló ń bá mi sọ ṣé ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ ń bí. ọ̀rọ̀ ìfẹ́ ó má ṣe kiri ó má important ju. àjọ sọ tọ́lọ́run ti lè gbàdúrà anybody ó lè jẹ́ pé bíbá yìí náà ni bẹ́ẹ̀mi náà ṣàṣeyọrí. ọmọ àdúgbò bẹ́ẹ̀ sọ títí òfòrí kan gbé èmi tún bẹ́ẹ̀ sọ sọfọ ọmọ àlélẹ̀ o tètè gbọ́ sí mílíọ̀nù kó gbọ́ ọmọ sọ fún ọmọ ọkọ̀ ọmọ gara ṣé pa kírìmù wà àbí àjọra àbùkù yẹn ṣé ètò ẹni láti leave dán. kí n gbọ́ sí eléyìí kí lè rè mí. ọ̀fẹ́ ṣàfarawé bó ń ṣe ń lọ bó ń ṣe má padà rí mmm wa.